àṣà oníkálukú nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ bá ṣe ń kíra wa nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àṣà wa nílẹ̀ Yorùbá ni kí ọmọ Yorùbá náà gbọlọjọ ó kí àwọn òbí ẹ̀ tó bá rí tó bá kóbìnrin ni kó kúnlẹ̀ àṣà nìyẹn nílẹ̀ Yorùbá àṣà yẹn ò dé Amẹ́ríkà táwa wà yìí Amẹ́ríkà táwa yìí àṣà wọn ni wípé kí àwọn nawọ́ hi what's up dad àwọn máa ń ṣèkì bàbá wọn ni àwọn máa ṣèkì bàbá wọn nílùú yìí ni what's up dad wọ́n dẹ̀ máa ṣọ́ọ̀pù náà kù ó dà ṣé àwọn tí wọ́n ń kí àwọn ní Amẹ́ríkà tí wọ́n kì í bẹ̀rẹ̀ fún ara wọn tí wọ́n máa hey what's up tó máa kí bàbá wọn lórí pẹ̀lú ọwọ́ ṣé ká ní súnà tàwọn bí nìyẹn ní súnà kọ́ náà àṣà wọn nìyẹn àṣà ni ìlú míì wà orí náà fi ń kíra wọn máa kọ́ra wọn nígbò ní gbàgbà tí wọ́n bá dùn tó máa kọ́ra wọn nígbò ní. ó túmọ̀ sí wípé ìtẹ́ wa kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ yẹn ṣé tí ìtẹ́ wa kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ yẹn I'm sorry to say o ìtẹ́ kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ yẹn ẹ fi ṣe àwọn èèyàn lọ́nà ní irú ilé ẹgbọ́ o. ṣé wọ́n rí tẹ́lẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ tẹ́ sọ yìí èmi gbà pé ọ̀rọ̀ tẹ́ sọ yìí ẹlẹ́kẹ̀ẹ́ tẹ́ sọ yìí ọ̀rọ̀ Nasiru àti Monsuru ni torí pé tẹ́lẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ tẹ́ sọ yìí ó ti pa alákọ̀ọ́kọ́ yìí rẹ ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ Nasiru àti Monsuru jẹ́ kó máa rí ìdílé orí bẹ́ẹ̀ lé o ó ti di Nasiru wa Monsuru but ọ̀rọ̀ Nasiru lélẹ́yìí tẹ́ kọ́kọ́ sọ yìí Monsuru ti parẹ́ ẹ máa gbọ́. tí ìgbéra gbogbo yín sílé ẹjọ́ ìjẹ́ sọ lónìí ayé rẹ̀ ní ẹ rí mi dáadáa kẹ́ tó kọ́ máa wá bí ẹ sì ń gbọ́rọ̀ mi lórí rédíò ẹ ń gbọ́rọ̀ mi lórí tẹlifíṣàn èèyàn ò ní mọ́ máa wá fún yàn pé kọ́mà yìí máa gbọ́dọ̀ lágbájá ó fẹ́ kórìí bíi tiẹ̀ ní o pé kọ́dà kọ́mà mi ó sì rí báyìí mo dúpẹ́ fọlọ́run sẹ́ni tí mo gbé lọ́wọ́ súnlẹ̀ ní o nítorí òun wíńdà lẹ́nu ìwé la gbé lọ́wọ́ ní o òun láà sì fi kó àwọn ọmọ yín òun láà fi kó àwọn ọmọ á sì ní tàn yín á ní máa tàn yín èmi ẹ̀ tàn yàn kò sẹ́ni tẹ́mi ẹ̀ bá sọ̀rọ̀ dọ̀rọ̀ bó bá jẹ́ bẹ́ẹ̀ ìjọba jẹ́ kó mọ́ sọ fún un bó ṣe gómìnà owó ògbìn lójú rẹ̀ ìwà ni máa bọ́ sẹ́yìn kí n máa lọ bẹ́ẹ̀ nìkan ní orúkọ jẹ́ òdodo ní ìbáṣọ lójúkorojú dáadáa sì ní súnà ni sẹ́lá àwọn ọmọ yín tẹ́ kó fún wa tí a bá délé tí wọ́n bá ń wálé tí wọ́n ń wálé ọlùdé tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n bá ń hu àwọn àwà tí ọjọ́ ń tẹ̀ ń retí níwà rẹ̀ ni kìí ṣe wàá bú o tí a bá ní ta káwọn nù dáadáa ẹ jẹ́ wọ́n ṣe o. sábà àdúgbò ni mo fẹ́ gbọ́. kí wọ́n lè jẹ́ ní Ọlọ́run kí wọ́n lè jẹ́ lẹ́sìn táyé wọn dà kálíkì àmọ́ wọn dà lẹ́sìn kó wọn wá bí. torí sábà pé òbí kan wá fẹjọ́ sùn mí yóní ọlọ́mọ àwọn ọ̀dọ́ balẹ̀ fún wọn mo níbẹ̀ ni àwọn alẹ́ ọmọdé balẹ̀ mọ́ ọ̀gá ọmọ òkú àwọn oníbẹ̀ ni ìkúlẹ̀ òsínú sùnám àwọn ọmọ yìí tẹ́ wò yìí àfa. ẹ mú dókítà kan dání bẹ̀ yẹn o àwọn ọlọ́ni kó má kúnlẹ̀ mọ́ àwọn ọlọ́kọ́ àlùbá torí kúnlẹ̀ ò sí nínú ìsìláàmù ẹ mú dání o mò ń bọ̀ o ẹ máa gbọ́ o. bí wọ́n ti ń bá lọ yìí gbogbo tó lọ wíta lẹ́bi wí ni wọ́n fẹ́ máa ṣe o ẹ sì máa gbà pé tí a bá sọ fún yín bọ́lọ̀ ń gbé àlẹ́bi wí bí ẹ ti káwọn rè é gbà pé sí Ọlọ́run tó jẹ́ fún yín nù. now ẹ bá dàpọ̀ wọn. ìjọba nìkan tó wá sọ ọ́nbẹ̀ yẹn wọ́n ní táwọn ọmọ yín bá ní ẹ bá yàn kọ́ lára àwọn ọmọ yín bí ìkúnlẹ̀ àwọn làwọn ní kọ́ máa kúnlẹ̀ àwọn làwọn ní kọ́ máa dọ̀bálẹ̀ torí pé kò sí nínú ìsìláàmù dì í mú dáadáa o. ẹlẹ́ẹ̀kejì torí tí Ọlọ́run sọ tí ànábì sọ làwọn ń sọ fún wọn o. mo wá ṣẹ́wádìí tọ́lọ́run sọ ẹ má gbàgbé o ìhun tọ́lọ́run sọ tí ànábì sọ làwọn ń sọ fún wọn o. mo wá ń wábi tí ẹ ti máa bá mi rí Ọlọ́run gangan tó sọ tó wà nínú Kùránì wípé ẹ gbọ́dọ̀ kúnlẹ̀ mo ní ìdí ààyè ẹyọ kan pé challenge mo ní ìdí ààyè ẹyọ kan péré tó wà nínú Kùránì pé ẹ gbọ́dọ̀ kúnlẹ̀ àti rí ààyè mẹ́ta tó jù bẹ́ẹ̀ lọ
tí a ti rí tẹ́yìn kan ti kóòtù pé ìsìnkú ìdúlé àádámọ̀ àti rí ibi tọ́lọ́wọ́ ti rí pé ẹ forí kanlẹ̀ a lè kíyàn níkúnlẹ̀ a lè kíyàn ní ṣòlòṣò a lè forí kanlẹ̀ fún yàn tí ò bá ti náníyàn pé ó ń sin ẹni yẹn. àwọn ọmọ ìyá Yusufu wọ́n forí balẹ̀ fún Yusufu wọ́n kí Yusufu pẹ̀lú ìkúnlẹ̀ Kùránì ti sọ pọ̀yọ̀hún ẹ wá sọ pé ihun tó lọ́hún sọ tànàbí sọ àdìsí ànábì kan lẹ gbójúlé àfọ́nù Kùránì bẹ́ẹ̀ ká àdìsí yẹn gbà yẹn ó ṣe nákídù àdìsí yẹn ó wá mú àdìsí ní ìwà rẹpẹtẹ tọ́lọ́hún tí àwọn sàábé fi kúnlẹ̀ kódà ó mú ọ̀dọ̀ àfọ́nù Kùránì mo ti gbà pé àwọn sàábé Abubakar Umaru wọ́n kúnlẹ̀ fún ànábì Muhammad tó ń bẹ ànábì lórí kúnlẹ̀ tó tún jọmọ́ pé ìkúnlẹ̀ tó ń kúnlẹ̀ tó fi ń bẹ ànábì yẹn ìkúnlẹ̀ ti ìrábàbà nìyẹn ìkúnlẹ̀ ti ìrábàbà wọ́n ṣe fún ànábì táwọn ìbéèrè nìkan dìde ó túmọ̀ sí wípé ká kúnlẹ̀ tẹ wá sọ pé kò sí nínú ìsìláàmù yẹn gangan ni ọ̀rọ̀ pé kò sí nínú ìsìláàmù àṣà ni Ọlọ́run tún wá lẹ̀ pé ọ̀nà tó bá wù yín tó bá bá yín lára mu ni kẹ́ ẹ máa fi kí èèyàn níbi tí ìlú yín bá wà àwọn tó bọ ara wọn lọ́wọ́ ṣèkìlá gbẹ̀jà tó bọ bàbá wọn lọ́wọ́ l'Amẹ́ríkà ẹ̀dá kan ṣé wọ́n lè torí pé wọ́n bọ bàbá wọn lọ́wọ́ ẹ̀ kán di ẹlẹ́bọ ni àbí kán torí ẹ̀wọ́ náà wọ́n kí bàbá wọn nìyẹn náà wọ́n kí bàbá wọn nìyẹn kí ò sí nínú bó bá ṣe wọ́n kó lè kí èèyàn kí tó wà nínú ìsìláàmù kí kan tó wà nínú ìsìláàmù ní assalamu alaikum o fẹ́ kúnlẹ̀ ní o sálámọ̀ o fẹ́ lóṣò ní sálámù alaikum ní kíkí ìsìláàmù tèmi dẹ̀ fi kú àwọn ọmọ tèmi nìyẹn bẹ́ẹ̀ mi ṣe wà yìí àwọn ọmọ mi tó bá jíra ọ̀dọ́ máa kí mi wọ́n máa kúnlẹ̀ ní sálámù alaikum rẹ̀ máa fi sálámù alaikum ní wọ́n máa kúnlẹ̀ atale an wọ́n máa kúnlẹ̀ ní ọmọ mi ò ń kí mi ní ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ sálámù alaikum kọ́ pè mí lórí aago ń sìn tọ́mọ mi bá pè mí lórí aago fẹ́ni tó bá gbé kọ́ ọlọmọ mi lójú ẹ̀ tó bá kọ́ pé sálámù alaikum dádì ní sálámù alaikum ni mo fi kọ́ wọn kíkí tí islam kọ́ wa ní àmọ́ pé ká dọ̀bálẹ̀ ìyẹn gangan ò sí nínú islam ẹni bá ṣe kọ́ṣọ̀ ni ìyẹn wọ́n fi tẹ̀lé kọ́ṣọ̀ ilẹ̀ Yorùbá ni islam ò dẹ̀ pọ̀ gbogbo kọ́ṣọ̀ rẹ̀ àwọn kọ́ṣọ̀ kan tí láàmú islam ò fọwọ́ kàn kọ́ṣọ̀ tó bá ti jọ mọ́ ẹbọ kọ́ṣọ̀ tó bá jọ mọ́ ẹbọ ní islam ló parẹ́ now ẹ ṣe lákọ̀ọ́kọ́ o ẹ má jẹ́ nǹkan tí mo sọ níbẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ àfáà ìmọ̀ránì yìí àtọ̀rọ̀ àwọn mùdírù ìkọ̀ọ̀kan náà ni ta ló wá ń da ẹ̀sìn ìrú tó ń da gbogbo ẹ̀rú mọ́ àfáà yẹn lọ́wọ́ Saheed ni ọ̀rọ̀ kúnlẹ̀ yìí tí a ti gbà pé kò ń ṣe ẹbọ tí a ti gbà pé kò ń ṣe àràmù kò dẹ̀ kí ń ṣe àṣà níjàre àṣà kò dẹ̀ kí ń ṣe mọ̀kìrúurù nígbà tí Saheed wá fẹ́ sọ tiẹ̀ nígbà tí Saheed fẹ́ mú fàtíwá tiẹ̀ wá ìrírí ọ̀rọ̀ Saheed nígbà tí Saheed fẹ́ mú fàtíwá tiẹ̀ wá lórí ìkúnlẹ̀ tí àfẹ́ ìmúránì ẹlẹ́yà sọ pé ká fi pọ́n èèyàn ńlá lé kò sí tó burú jù bẹ́ẹ̀ nígbà tí Saheed fẹ́ mú tiẹ̀ wá òun ò pè ní ẹbọ o Saheed ò pè ní ẹbọ o Saheed ò pè ní mọ̀kúrúurù o Saheed ò pè ní ṣíríkù o Saheed pè ní tọ́gùtì mufti Ilham ọ̀rẹ́ pè mí mufti Ilham nígbà tí mufti Ìjayà Súnà fẹ́ gbé ìdájọ́ tiẹ̀ wá òun pè ní tọ́gùtì ẹni tí a bá kí níkúnlẹ̀ bó ṣe lòun kẹ́rí ẹ tóbi tó ó ní tọ́gùtì lónítọ̀hún ẹ jẹ́ kí n plé ti ẹ̀yẹ ó ní tọ́gùtì ni ẹni tá a bá kí níkúnlẹ̀ òun pè ní tọ́gùtì ṣáà pé tọ́gùtì ó tún ju ṣírùkù lójú ṣírùkù náà o tó pé tọ́gùtì lọ́wọ́ fi ròyìn fìrìáúnà isi àbú ilà fìrìáúnà ìnáwó tọ̀gà tọ́gùtì Saheed wá pé yẹn òun tún ju ṣírùkù lọ ẹgbẹ́ lẹ́nu ẹ̀ bísímilà. ọba àlọrin wàláhì tọ́gùtì ni òòṣà ní bó ṣe wà yẹn ẹ wà ọba àlọrin wàláhì tọ́gùtì ni òòṣà ní bó ṣe wà yẹn kọ́ba àlọrin ṣe tí ò dáa máa sọ.
mo yìí ń gbọ́rọ̀ ọba àlọ́rin kan bọ̀ tí mò ń ṣò fún yín ní tí mo yìí fi ń wọ̀nyí pé ẹ wo bá ṣe ń kí ọba àlọ́rin mo rí pé ẹ̀yin ọmọ kéwù ẹni pé ọba àlọ́rin ẹ̀yin àfẹ́yìn tí sọ̀rọ̀ lórí ẹ̀ o ẹ bá ṣe ń kí ọba àlọ́rin wá wòrán wá lajú ẹ̀ wá wòrán wà báyìí wo ọba yẹn ń kọ́ba ọba ń kí ẹ ṣé eléyìí bá sìlámù mú mọ́ yìí ń bọ̀ wá rí dáadáa sí ẹni bọ́ ẹ̀ lábá sọ̀rọ̀ ẹ o kò sẹ́ni táà ní sọ̀rọ̀ ẹ ẹ wo bàbá yẹn arúgbó káì òbí yẹ sùjúd ó wò ó mọ̀ ń bọ̀ jẹ́ ń dẹ́pọ̀ sẹ́yìn kó bá lè rí irú kéèyàn tó báyìí ọba àlọ́rin wà láìtọ̀ gúùtì ní òòṣà ní bó ṣe wà yẹn ọba àlọ́rin wà láìtọ̀ gúùtì ní òòṣà ní bó ṣe wà yẹn ó bá ṣe bẹ̀rẹ̀ tó ń kí ló dé èèyàn gbọ́dọ̀ gbàdọ̀ olórí burúkú yẹn ló máa ń gbarú ìjọba lẹ́yìn báyìí olórí burúkú yẹn ló máa ń gbarú ìjọba lẹ́yìn báyìí olórí burúkú yẹn ló máa ń gbarú ìjọba lẹ́yìn báyìí wọ́n lọ́ọ̀yì èèyàn ò gbúdọ̀ gbọ́dọ̀ kí èèyàn báyìí ẹni tẹ́ bá kí báyìí olórí burúkú ni báyìí ẹni tẹ́ bá kí báyìí olórí burúkú ni báyìí ẹni tẹ́ bá kí báyìí olórí burúkú ni gbogbo ẹnu mo fi sọ ẹni tẹ́ bá kí bẹ́ẹ̀ olórí burúkú ni ẹ̀yin olórí burúkú tẹ́ lè bára yín sọ̀rọ̀ ní ọ̀rọ̀ yẹn ẹ̀rù báyìí tẹ́yìn ò bá lè bára yín sọ̀rọ̀ ṣe ẹ̀rù pẹ́ ń bà wá tẹ́rù bá ń ba gbogbo èèyàn ẹ̀yìn omi kó ń bẹ̀ o olórí burúkú èèyàn tí ò ní kò lọ́rùn ọlọ́run náà máa ń kí bẹ́ẹ̀ olórí burúkú èèyàn tí ò ní kò lọ́rùn ọlọ́run náà máa ń kí bẹ́ẹ̀ olórí ibú lẹ́yìn tó ń kí bẹ́ẹ̀ ẹni odidi ọba àlọ́rin Saheed Shittu lórí ibú àbó lórí ibú nìwọ tó sọ pé odidi ọba àlọ́rin Saheed Shittu kò bẹ̀rù wọn ó ti di àwọn àgbàlagbà àfà lórí ẹbí bí àwọn ẹni ọlọ́run ló ń bú bẹ́ẹ̀ ṣẹ́ni ọlọ́run náà máa ń kí bẹ́ẹ̀ kò ní da fún bàbẹ́ olórí ibú ààrẹ ṣẹ́ni ọlọ́run náà ń kí bẹ́ẹ̀ yẹn. ọba láìtọ̀ gúùtì ni òòṣà ni bó ṣe wọlé. ẹ dákun abẹ́ ẹ̀gbọ́n kan tó ń pe ọba àlọ́rin ni nítorí pé wọ́n kúnlẹ̀ kí ọba àlọ́rin òun ò sọ pé ṣíríkù ó ní wàlláhì ó tún bú wà láwùmú kọ́sámùwà ó ní wàlláhì tọ̀gúùtì ni ó tún wá pè ọba àlọ́gan fún ààrẹ ní òòṣà. nǹkan bá fẹ́ béèrè ni pé ìgbà tí Saheed sọ ọ̀rọ̀ yìí ṣé àáfàá ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ mú fátíwá wá ń sìn ṣé wọn ò gbọ́ ọ̀rọ̀ ikọ́ tún ṣe ní gbangba. now ẹ ti mú fátíwá pé ká kíyàn kò ṣe ẹbọ ṣé wọn ò gbọ́ ọ̀rọ̀ yìí ni bó ti pé ilé tó yìí odindi ọba àlú Ìlọrin ọba ẹ̀sìn odindi ọba àlú ẹ̀sìn ọba àlú Ìlọrin ọba ìlú yín gangan ọba àlú yín ó wá pè ní tọ̀gúùtì ó pè ní òòṣà ó ti sọ̀rọ̀ yìí sìn bóyá bíi 4-5 years ago ó tún wá rìpíìtì ọ̀rọ̀ yẹn ní last year nígbà tí ọ̀rọ̀ àfáà Yáyà Fùlàní tí wọ́n sọ̀rọ̀ ó tún tún ọ̀rọ̀ yẹn sọ pé kí ló dé tí wọ́n lè sọ fọ́ba ipò bọ́ yẹn ń lòṣò kí ọba yẹn tó dẹ̀ já sí wípé àníyàn níyàtul mu'min khairu min khamali àníyàn ju iṣẹ́ lọ o àníyàn ju iṣẹ́ lọ o innamal a'malu binniyat àwọn tó ń kí ọba wọn ò sin ọba o àṣà ìlú Ìlọrin nìyẹn ìlú mi wọ́n máa ń nà tán ni o but ìlú Ìlọrin wọn kì í nà tán wọ́n máa ń lòṣò ni ókè àníyàn òun lòun wá torí ẹ̀ ṣeun tó ṣe yìí ṣe mọ̀ pé ọ̀nà àníyàn jìnnà o lè má mọ̀ ibi tó wà kẹ́ ẹ lè mọ̀ pé òun fúnra rẹ̀ ló ń dá síláàmù òru tó pé búlì bloggers lòun wá ṣe nínú ìsìláàmù ṣùgbọ́n máa lọ mọ́ ẹ̀sìn lójú àwọn tí wọ́n fẹ́ ṣe ẹ̀sìn a máa fi wọ́n ṣe fracas
kí ló fa sábà bí ọ̀rọ̀ yìí tó sọ ẹ jẹ́ kí n lélẹ̀ fún yín